èmi kì í ṣẹgbẹ́, mi ò sí nínú rẹ̀, mo kọjá irú ẹ̀, èmi ò sí láàrin àwọn ọba bíi irú ẹ tẹ́ ẹ jẹ́ oníranù, onírasẹ̀, olóòórùn. Ta ló sọ bẹ́ẹ̀? Ta la sọ fún? Ọmọ Yorùbá ẹ wá gbọ́ lórí ètò. Ẹ̀gbin ẹgbẹ́ ń bí wọn kan, àrífín gbọ́ ọ̀kẹ́rẹ́ bàbá dagbó ọmọ tarọ́bà, Olúwo ọ̀pá àrókò ìjà ránṣẹ́ sí Ọ̀nìrìṣà àrólé Oòduà. Ó lálì bàbá, ó sọ̀rọ̀ kò gbákùngbé, ó sọ ránṣẹ́ sí kábíyèsí àrólé Oòduà tiwa, ọba gbogbo ilẹ̀ Yorùbá tí gbogbo ọba ń wárí fún nílẹ̀ Yorùbá. Nítorí kí ló ṣe ṣe? Nítorí Yorùbá nation ni. Olólùfẹ́ ẹ wá bọ̀, ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Wọ́n fi àbùkù ńlá kan kábíyèsí Ọ̀nìrìṣà nítorí ọ̀rọ̀ Yorùbá. Gbogbo ẹ̀lẹ́gbọ́ lórí ètò lónìí. Kábíyèsí Ọba Abdulrasheed Telu, Olúwo ti ìlú Ìwó. Ọmọ Yorùbá ẹ wo, ẹ má bínú, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán. Eléyìí lágbára, àmọ́ ẹ̀dá tó bá sọ̀kò sórùlé ẹ ti mọ̀ pé ó ń fóun onílé gbọ́ ni. Ọba Abdulrasheed sọ̀kò sórùlé, ọgbóhùn onílé. Yes, bẹ́ẹ̀ ni, torí ìrìn ọmọ àtiro tó bá rẹsẹ̀ bàtà kan fún bàbá ẹ̀, ọ̀rọ̀ ló fẹ́ gbọ́. Àwọn ọmọ Yorùbá jáde tán, wọ́n gbé gbogbo àṣírí kábíyèsí Olúwo jáde. Gbogbo ẹ̀ lẹ́ máa rí wò bí ìran fídíò ẹ̀ bẹ́. Ayé àgbálẹ́bọ, ẹníyàwó ilé tó bá na ọmọ ọkọ, ọ̀rọ̀ ló fẹ́ gbọ́. Wọ́n tú pẹpẹ ọ̀rọ̀. Àwọn ọmọ Yorùbá jáde tán. Ẹ wo gbogbo fídíò ẹ̀ lẹ́rìí wò lórí ètò lónìí bí wọ́n ṣe sọ̀rọ̀. Fídíò tí mo fẹ́ gbé wá fún yín ó lé ní 6. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ní sì farabalẹ̀, kẹ́ ẹ bá mi farabalẹ̀ wò gbogbo ẹ̀ lólùfẹ́ wa. Ibi tẹ́ ti bẹ̀rẹ̀ rèé. Bólúwa ṣe ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ lórí ètò lónìí torí pé kábíyèsí yìí ó ti sọ̀kò sórùlé, ó di dandan kó gbóhùn onílé. Àwa ò fẹ́ dá sọ̀rọ̀ wọn tẹ́lẹ̀, a ti dá sí tẹ́lẹ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ká fi wọ́n lẹ̀. Bàbá wa Sunday Adéyẹmọ ní ká fi kábíyèsí yìí lẹ̀. Bàbá Professor Banji Akíntóyè ní kílẹ̀ ń bá Rashidi fà á sí, ẹ̀fí sílẹ̀. Àtòrí wípé báwa ṣe rò ó pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí kábíyèsí yìí ń gbé, àti bí bàbá wa Professor Dr. Marcus Tibetan bó ṣe sọ, nítorí pé wọ́n jẹ́ ọba olóṣèlú ni. Nínú ìwádìí sì sọ fún wa lóòótọ́ pé kábíyèsí yìí ó dàbí pé àwọn kọ́, ó dàbí pé àwọn kọ́ lóyè Olúwo tọ́ sí. Ṣùgbọ́n àwọn afọbajẹ, àwọn ajẹbamọba, àwọn afọbajẹ ìlú Ìwó ó ti tọ́jú tiwọn náà mọ́lẹ̀. Kábíyèsí tí ń gbá èèyàn lẹ́sẹ̀, tí ń gbá kábíyèsí ẹgbẹ́ ẹ̀ lẹ́sẹ̀, ṣọ́ba nìyẹn. Kábíyèsí tó dé mọ́ṣáláṣí tó yọ ẹ̀ṣẹ́ sí lèmọ́mù, gbogbo ẹ̀ lẹ máa rí wò lórí ètò. Ẹ̀yin ẹ sáfarabalẹ̀, ẹ bá mi wò ó, kẹ́ ẹ bá mi share, ẹjọ́ wọ̀ gbogbo ayé lọ. Fún lèmọ́mù ní punch, àfi bí bá ṣe àlè. Ó kó fún lèmọ́mù gidigidi ni. Bẹ́ẹ̀ ni àwọn aráàlú náà wá jáde tán. Ọmọ àtiro tó bá ra bàtà ẹsẹ̀ kan fún ìyá ẹ̀, ọ̀rọ̀ ló fẹ́ gbọ́. Wọ́n ṣìwé ìtàn kan, gbogbo ẹ̀ lẹ́ máa rí wò lórí ètò. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ bá wa wò ó, kẹ́ ẹ bá wa share, má sùn síwájú o, farabalẹ̀ wò ó kó lè bá a rí dáadáa. Ọba Olúwo, Ọba Abdulrasheed ti gbàgbé wípé àṣélẹ̀ làṣé bá ohun tá a bá ṣe lónìí, ọ̀rọ̀ tàn ní ọ̀dàbọ̀dọ̀la. Gbogbo ìgbà tí wọ́n fi wà nílùú òyìnbó
gbogbo àṣírí fídíò yìí làwọn èèyàn ti tú ta nígbà tí kábíyèsí ń ta kùbọ́ọ̀nù tí wọ́n ń ta tẹ́tẹ́ pẹ̀lú òyìnbó. Ẹ máa rí wò, òun lẹ máa kọ́kọ́ wò. Ẹ wò, ẹ má jẹ́ dà yín láàmú, ẹ má jẹ́ gbé yín jìnnà. Ọ̀yá ẹ kọ́kọ́ wo ibi tí bàbá yìí tó ti ń play kùbọ́ọ̀nù nílùú òyìnbó, tóyìnbó ti ń sọ fún pé you are yahoo boy. Ó tún jẹ gbèsè níbi tó ti ń ta tẹ́tẹ́. Ìyẹn ni pé ń ta tẹ́tẹ́ àwìn pé bá mi play ẹ̀. Tó bá ti bá ṣe tán màá wá sanwó. Tí ò rówó san, òyìnbó yarí. Ọ̀yá ẹ wo fídíò ẹ̀ lélẹ́yìí. Tẹ́ ẹ bá ti wo fídíò eléyìí tán ń gbé yín lọ bòmí tún padà wá. Ọ̀yá fídíò bó ṣe ń ta tẹ́tẹ́ rèé, ẹ sáré ẹ bá ń wò ó. But you thief money before. That's Yahoo. It's still Yahoo. Anything you. Ẹ ti rí àbí kábíyèsí olúwo kọ́ nìyẹn, òun lẹ rí ẹ. Ọ̀yá kábíyèsí ìkan náà ló fi ẹ̀ṣẹ̀ lé odidi lèmọ́mù tí ìlú yàn síbẹ̀ tó dépò. Kí ló sì fàjà? Ẹ máa rí gbogbo ẹ̀wò nínú fídíò tá a máa gbé wáyé. Lèmọ́mù sọ pé kábíyèsí fẹ́ máa dóyàwó òun. Bóyá ìyàwó lèmọ́mù ọ̀gbà fún kábíyèsí. Ẹ mọ̀ pé ọba nígbà tó bá dé, ó dé láti ìlú òyìnbó lẹ́ni tó jẹ́ pé wọ́n pákéèjì ẹ̀ wálé ni. Kábíyèsí olúwo, àwa ò fẹ́ dá sọ̀rọ̀ yín o. Àmọ́ tẹ́ ẹ bá gbàgbé ẹ̀yin ọmọ Yorùbá, lọ́jọ́ kìíní àná nígbà tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ṣàdìde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun ti àwọn Fúlàní. Kábíyèsí yìí ni kábíyèsí àkọ́kọ́ nínú kábíyèsí tó wà nílẹ̀ Yorùbá tó ní kí gbogbo Fúlàní kí wọ́n máa bọ̀ wá sí ìlú Ìwó. Ìwó ọmọ odò ọba ọmọ atẹ́nigbọrẹ. Ìlú tí ò nílẹ̀kùn, tí ò ní kọ́kọ́rọ́, àlùkùránì kankan ò sílẹ̀kùn wọn mọ́ báyìí. Kábíyèsí ti dá, ó ti dojú gbogbo ìjọba rú. Ọba Abdulrasheed ló ní kí gbogbo Fúlàní máa kó bọ̀ wá sílùú àwọn. Ó sì lọ fẹ́ ọmọ Fúlàní. Ẹ̀yà fídíò ẹ̀ rí níbi tó ti ń jà nínú mọ́ṣáláṣí. Gbogbo ẹ̀yin mùsùlùmí náà kábíyèsí eléyè ni ọba ìsìlámù ọba ìsìlámù. Ẹ bá fẹ́ jọba ìsìlámù ẹ kọjá lọ sí Saudi. Níbẹ̀rẹ̀ tí ń jọba ìsìlámù, ẹjọ́ yín kọ́. Ẹjọ́ àwọn oníṣẹ̀ṣe ìgbà ìgbódé ni tí wọ́n tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa náà ti gbàbọ̀dé ni. Tó bá jẹ́ wọ́n ń ṣe bá àti ṣe irú ẹ̀ kẹ̀ ẹ̀yìn lẹ́nu ọba ìsìlámù níbo? Ìsìlámù kọ́. Ànábì Muhammad sallallahu alaihi wasallam nílùú ẹ̀ ṣé wọn jọba nílùú àná òjíṣẹ́ ńlá ni? Ẹ fìyàn lẹ̀. Ọ̀yá ẹ wo fídíò bó ṣe ń gbọ́ wọn lẹ́sẹ̀ ní mọ́ṣáláṣí tó fẹsẹ̀ tú eyín wọn. Mọ́sálásí Olúwo, mọ́sálásí àbí kílẹ̀ mọ́ mọ́sálásí ọba sí ẹjọ́ wọn lọ ní mọ́sálásí nìlú mi. Ẹ ti rí òun nu. Ọ̀yá ẹ wá lọ gbọ́ bó ṣe wá fún kábíyèsí ọba Adéyẹyè Ògúnwùsì àrólé Oòduà lábùkún ńláńlá eléyìí. Kírú ẹ̀ wá máa sọ fún ọba Adéyẹyè Ọ̀nìrìṣà wípé òun àti ẹ̀ àwọn kì í ṣe ọ̀hún jù lọ. Látẹnuta ló ti sọ, àlèmúfítì ni. Bẹ́ẹ̀ ni, ṣe mọ̀ pé ọ̀rọ̀ tí ọlọ́gbọ́n bá sọ ẹnu aṣèrè ló ti ń gbọ́. Àlèmúfítì lọ́sọ̀ òun rèé, ẹ máa wò ó. Àmọ́ kẹ́ ẹ tó wò ó, ẹ ṣe sáré gbé yín dọ́dọ̀ kan nínú àwọn ọmọ wọn. Ìyẹn náà antagonistic àbí ìkan lóyìnbó máa ń pè wọ́n. Òun ni máa ń bó níṣẹ̀ṣe, á bó Muslim especially Christianity. Ó ti gbàgbé wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àti Jésù ọmọ bàbá kan náà ni wọ́n.
ìyá lọ́yàtọ̀. Jésù wá ó ní sùúrù, òjíṣẹ́ ńlá lágídí díẹ̀ iná lọ́jọ́ pẹ́ láyé. Jésù nítorí pé ọ̀làgídí òun lòun ò fi pẹ́ 33 years péré náà ló lò. Ó ti gbàgbé. Àmọ́ sòdodo ọ̀rọ̀ kan ọjọ́ kan náà àwọn tí mo máa ń fẹ́ àtáàkì tí mo ní sùúrù mú fáìlì ẹ̀. Ìyẹn ni Jamiu Adépọ̀jù, Ustaz Jamiu Adépọ̀jù. Onírọ̀lẹ́ ń pa gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ háìpù ẹni òṣìṣẹ́ lámù ọmọ ṣe mérèkó onírọ̀lẹ́ pa. Ó ní ẹwà fídíò ẹ̀ rí tẹ́ ẹ bá ti wò tán ọyá kẹ wá wo Àlìmúfítì ibi tó ti láálí lórúkọ ọba àlúwo tó ti láálí Ọ̀nẹ́rìṣà tó kó fún kábíyèsí, ó tún kó fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Gbogbo àwọn gómìnà àtọba ọba tó wà nílẹ̀ Yorùbá òun l'Àlìmúfítì kó fún pátápátá lórúkọ kábíyèsí ọba Abdulrasheed Olúwo ti ìlú Ìwó. Òun rí fídíò náà rí, ẹ wò bẹ́ẹ̀ báwo mọ̀ ń padà bọ̀. Ní àṣà Yorùbá, nínú àṣà Yorùbá ọ̀nbẹ́ńbẹ́ àṣà táwọn èèyàn kẹ́kọ̀ọ́ ní àṣà Yorùbá ọ̀nbẹ́ńbẹ́ tí ọba ìsìlámù. Àwọn ọba bíi irú ẹ tẹ́ ẹ jẹ́ onírànà. Ẹgbẹ́ olúwo ìjẹ́ olóòórùn kò faramọ́ abẹ́ògbẹ́ ẹgbẹ́ òjẹ́ bá ń ta kù. ẹ wá gbọ́. Ṣùgbọ́n tó ń dá wa lójú ni wípé kò sí kábíyèsí kan tí èèyàn wọ́ àwọn àṣà lọ́wọ́. Olúwo wá sọ wípé ẹsẹ̀ píríǹtì àṣà Yorùbá kúrò níbi ẹ̀sìn ìṣẹ̀ṣe. ọ̀pá àròkọ ìjà Ẹ wá ní kò tẹ́yìn lọ́rùn. Yọ̀bà tẹ́yìn lọ́rùn ẹ̀sìn ti yìí. lórí Oòduà. Owó ọ̀fẹ́ di aláìmoore àtòkùnbẹ́ gbẹgbẹrẹ níwájú Ọlọ́run lọ́jọ́ ọ̀sọ̀gbọ̀sọ̀. Ẹbí iná yìí ń da lọ́ọ̀hù Islam. Ẹ̀sẹ̀ tí kankan lọ́dọ̀ Olúwo yóò gbé Islam nìgírí ẹ̀sìn mọ́rọ̀ lọ́kàn. nítorí kí ló ṣe. Inna dina yìí ń da lọ́ọ̀hù Islam. ẹ bá kí kọ́kọ́ dúró mbẹ ẹ bá mi béèrè lọ́wọ́ ẹni tó ń sọ̀rọ̀ yìí. Yàtọ̀ àwọn ọgbà Islam lọ. ok ẹ̀sìn wo ni China sí. Tradition wa èwo ni tradition wa gbogbo tí a bá pè ní àṣà Yorùbá tí ọba ti kọ́ ní ẹ̀sìn wa ọ̀tàkù ọ̀tàkù àdìsí ọ̀tàkù ọ̀àfẹ́ẹ̀tì ẹ̀sìn wa. ẹ bá máa lè tiẹ̀ ẹ bá máa ṣe ìgbà. àwọn fìlà wa mú tá a máa wọ̀ agbádáhùn tí ọba ti máa wọlé tí wọ́n ti wọlé wọn ọlọ́run kọ̀ dẹ́mọ̀ ànábì ọ̀kọ́ dẹ́mọ̀ ó dé ní mẹ́jọ wọlé ní tọ́lá ọ̀fẹ́ náà bà èyí tó bá kọjá kúkú sẹ́yìn rẹ̀ wọn ọkọ̀ dẹ́mù aṣọ àmọ́ wọn kọjá ọkọ̀ dẹ́mù tó kọjá kí ni ṣùgbọ́sẹ̀ àríwá gbádà ìtọ́nà bá kọ̀rẹ́ tiwa ní lórí mẹ́rin kẹrìndà sí ní àbádábí ló kọ̀rẹ́ tiwa tàbí ṣàwárí. Ànábì ò lè kọ̀rẹ́ẹ̀tì lórí tradition àti wàlẹ̀. ó ti yé nìyẹn. oyè ẹ láwọn tó ń gbọ́ ẹgbẹ́ yìí. kí ọba fún wa lọ́wọ́ sáfíṣẹ̀ṣẹ̀ yìí pé kí gómìnà kó bá wọn mójútó àwọn ọba tí wọn bá wọn ṣiṣẹ́ sí fún wa bí yàrá yà gómìnà náà. dàgbà ẹ̀yin gómìnà wọn ni wọn bí aláya yín rè ṣe ń gbọ́ sọ̀rọ̀. lọ́ọ̀ni ọkọ̀ ààrẹ. tún sọ. ìtọ́nà bá kọ̀rẹ́ tiwa ní lórí mẹ́rin kẹrìndà sí ní àbádábí ló kọ̀rẹ́ tiwa tàbí ṣàwárí. Ànábì kọ̀rẹ́ẹ̀tì lórí tradition àti wa wèrè. kí ọba fún wa lọ́wọ́ sáfíṣẹ̀ṣẹ̀ yìí pé kí gómìnà kó bá wọn mójútó àwọn ọba tí wọn bá wọn ṣiṣẹ́ sí fún wa bí yàrá yà gómìnà náà. ọlọ́ọ̀ni ọkọ̀ ààrẹ. tani bí dáa ní gómìnà náà tí wọ́n takò sí orílẹ̀-èdè wa. òfin orílẹ̀-èdè bẹ́ẹ̀ sọ wípé kó ká gbọ́ sẹ̀sìn ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. tó bá gbé pé òwe mẹ́rin pé bá adámọ̀mọ̀ ṣẹ̀ṣẹ̀ sí ọba tí ń ṣẹ̀ṣẹ̀ sí ibi kí tó lé wà ẹ máa yẹ mùsùlùmí gbogbo ìjọba wà ẹ máa dá fún ẹ mọ́. kọ́ máa pe àwọn ẹgbẹ́ rẹ̀ sáàfin rẹ̀. ìjẹ́bù fatuwa rẹ̀ o. ó tó sọ fatuwa ṣe ti gbọ́. wọ́n pè ní mankul mùsùlùmí ẹ̀kọ́ àtúntì ẹ̀ náà mọ́ òṣèlú burú bẹ́ẹ̀ ẹ bá ní ìjọba ni o ẹ̀rí ká pé ìmáàmù yìí kó ti gbèrè kejì ọ̀tọ̀ ní ìmáàmù gbogbo olúwa ẹni ìmáàmù ẹ̀ ti gbèrè kejì kí ni omi àmì olùmọ̀mìnì ẹ̀rọ má di àgbọ̀n. wọ́n ní kọ́yọ̀ bá mi o. kọ́yọ̀. àfi ọ̀tọ̀ ọlọ́run àfi ọ̀tọ̀ ẹ̀sọ̀fọ̀ ọba tó bá gbà bá ń wò.
ọba tó gbà yìí pé àti ṣẹṣẹ àti tradition nǹkan kan náà ni ẹ má dọ̀dọ̀ ẹ̀ wá ọ̀ní ọba àwọn ẹgbẹ́ rẹ̀ ni nílùú ẹ̀ àbáwọn tó bá gbàgbọ́ majority mùsùlùmí lónìí olúwo la ní ṣe ọ̀dà wa olúwo kì í ṣe ẹgbẹ́ ẹ̀. gbàgbà mo rò bóyá ẹgbàá mi máa tún gbọ́ ọ̀ní bóyá ni mo lọ dọ̀bálẹ̀ fún olúwo tó ta bá dé. ọba tó gbà yìí pé àti ṣẹṣẹ àti tradition nǹkan kan náà ni ẹ má dọ̀dọ̀ ẹ̀ mọ́ ọ̀ní ọba àwọn ẹgbẹ́ rẹ̀ ni nílùú ẹ̀ àbáwọn tó bá gbàgbọ́ majority mùsùlùmí lónìí olúwo la ní ṣe ọ̀dà wa olúwo kì í ṣe ẹgbẹ́ ọ̀nà. ọmọ àti ìró tó bára bàtà. kì í ṣe ẹgbẹ́ ọ̀nà. ọ̀rọ̀ ló fẹ́ gbọ́. nílẹ̀ yorùbá yìí gbogbo ẹ̀ lẹ́ máa rí wò lórí ètò. ẹgbẹ́ ìgbìmọ̀ náà lẹ̀sìn. ẹ bá wa wò ó kẹ́ ẹ bá wa ṣe. mọ́tàmù tó ń bọ̀ nìkan ló bọ̀ wọ̀ ọ̀bẹ̀ ẹ̀rọ wọ̀ sà láàfin ni owó òṣìṣẹ́ òṣà ọlọ́dún àbọ̀balẹ̀ lóyún ní òpá ilé òpá ilẹ̀ òwú oṣù láti ní ibú jáde tí òní lọ kí olúwo sì yọjú sí ó lọ olúwo wa ìná ṣùgbọ́n láti di ìgbà tó olúwo ti dé gbogbo ìgbà tí wọ́n fi wà nítorí obìnrin kò ti lé. gbogbo àṣírí fídíò yìí làwọn èyí láti òde dáhùn bá àwọn jẹ ni. nígbà tí kábíyèsí. mo máa mọ̀ pé wọ́n á fún yín lánàá wọ́n nígbà kan àlejò ogun kan àlọ́bí wa wọ́n á ní ìdí omi lọ́gbà àtẹ̀wà wọn á yọjá ìrọ́lẹ̀ ń pa. pẹ̀lú òyìnbó wọ́n jẹ́ pé àdúgbò owó ànábì kí ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ilé ìtẹ́jà yẹn o. ọ̀yá ẹ̀ kọ́kọ́ wo ibi tí bàbá yìí ó ní wọ́n ní ẹ̀nà wọ́n ní omi ànábì tẹ́wọ́ ọ̀yá máa ṣàrọ̀lá lọ́wọ́ ànábì pé máa jáde rọ́. ó tún jẹ gbèsè níbi tó ti ń ta kàkàdé àwọn yóò bí ẹ̀yọ lójú ogun nígbà tí sọ́jí ọ̀ wọ́n á dẹ ojú padà yọrọ òsì. tọ́ba ẹ̀ ti bá ṣe tọ́ máa sanwó tí òkè wá sí ìdòdó òkú wá sí ìdí wá tẹ̀lé wọn yọrọ òsì. fídíò ẹ̀ lélẹ́yìí tẹ́ ẹ bá ti wo ẹ lọ ẹ kò ṣe rọ́nà ń gbé yín lọ bó fún àwọn ìṣẹ́ra fídíò bó ṣe ń pápá ní mọ́tà ni wọ́n lọ sí ara àárẹ̀ ẹ tàn wá mọ́ Hamza. ẹ jẹ́ ká ká. ẹ ti rí sọyẹ kó rí bẹ́ẹ̀ sọyẹ gbogbo akátá bá léwó sẹ́nu adìrẹ Abdulrasheed lọ́yẹ ká gbọ́ olúwo ká ti gbọ́ adìrẹ ń tọ̀ sára sẹ́nu ọmọ ẹ̀ lọ́yẹ ká ti gbọ́ wípé kó máa sọ̀rọ̀ sí kábíyèsí tiwa ọ̀nìrìṣà òní jẹ́kùn láàbọ̀ ẹ̀yin ò ní wọ̀n kún àwa ò ní gbà láàbọ̀ àfi kábíyèsí yìí bá yín ṣeré o tó bá jẹ́ torí nínú ìran Yorùbá gẹ́gẹ́ bí kábíyèsí torí òun ó jẹ́ kan ní àwọn pàtàkì tó dúró tì wá pé ìran Yorùbá àlá wa gbọ́dọ̀ wá sí ìmúṣẹ bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ kó Fúlàní wọlé nílùú Ìwó ẹ jẹ́ kí wọ́n máa ṣèjọba wọn lọ́dọ̀ yín ẹ̀yin ọmọ Ìwó ẹ̀yin náà dákẹ́ ẹ fọwọ́ lẹ́rán ẹ máa wò ẹ lọ sókè Ògùn kẹ́ ẹ lọ béèrè àrà tí wọ́n fi wọ́n dá mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà Gúdúgbẹ̀ máa já lókè Ògùn lálà ó lù akutuku ó fu àwọn ọ̀dọ́ máa tó yarí máwọn ọba tó wà ń bẹ̀ lọ́wọ́ ẹ̀yin kẹ̀ ẹ ní dúró wò ó àárín jù báyìí lọ fún sáà yìí àwọn fídíò tá a gbé wá ẹ bá wa wò ó òun rèé o tọ́yẹ kọjá Olúwo ti ìlú Ìwó yóò máa rí kábíyèsí Ọ̀nìrìṣà fún ẹ̀gbin gbòòrùn ẹ̀gbin oníyọ̀rọ̀ ẹ bá wa share fídíò wa ẹ kọ́mẹ̀ntì ẹ láìkẹ́ á tún pàdé ẹ ṣé ọmọ Yorùbá nation tiwa ní dandan tẹ́ ẹ bá ń kọ́mẹ̀ntì ẹ máa fi sí o àfẹ́ Fúlàní ajínigbé mọ́ àfẹ́ agbébọn àbí kankan nílẹ̀ wa ẹ̀kọ́ sí Yorùbá nation ńlá fẹ́ ní kíákíá thank you ẹ ṣé á tún pàdé ó dàbọ̀.